Afternoon. Ladies and gentlemen, the good people of Yoruba land. Àwọn kan bú mi, bẹ́ẹ̀ làwọn kan yìn wá pé mo sọ̀rọ̀ sáwọn wòlíì. Mi ò sọ̀rọ̀ sáwọn wòlíì bẹ́ẹ̀ ni mi ò dẹ̀ sọ̀rọ̀ sáwọn pásítọ̀. Ohun tó yẹ kán ṣe tí wọn ò ṣe làwa máa rán wọn létí. Mo tún sọ pé majority of them wọ́n mọ̀ pé Nàìjíríà ò lè dáa mọ́. Wọ́n mọ̀ pé Nàìjíríà kì í ṣe Nigeria is not a property of God. Yes. England ló gbé kalẹ̀, kì í ṣe àgbékalẹ̀ Ọlọ́run. The majority of them they know. Yorùbá níjọ́ wo la máa jìyàdà. Mo sọ nínú ọ̀rọ̀ mi náà lánàá. Mo lélẹ̀ tó yẹ ká gbéwẹ̀ òun là ń gbé mu. Èyí tó yẹ ká gbé mu òun là ń gbéwẹ̀. Abọ̀ ọ̀rọ̀ ni àwọn bàbá wa sọ pé wọ́n máa ń sọ fọ́mọlúàbí. Wọ́n ní tó bá dénú ẹ̀ á dodidi. The Tinubu of today, the Jagaba, know that Nigeria cannot settle. Mo sọ nínú ọ̀rọ̀ mi pé protest ti di culture. Nigeria, at the end of the day, nothing show for it. It's better for the Yoruba race, the ọmọ aládé, láti gbá orí wa papọ̀, ká tira wa jáde kò nínú Nigeria, ká lè rí ìgbé ayé ìrọ̀rùn gbé. Mo fẹ́ ra táyà tó kú bọ ní o kì í ṣe tuntun. Nígbà Buhari à ń rà ní 10,000. But láti orí 10,000 ara ní 40,000 nígbà ayé Buhari. As I'm talking to you today, Tokubo tire tó jẹ́ kí lẹ ti pé orúkọ ẹ̀ is now 32,000 naira. Tí Buhari wà ń bẹ̀ tá bá ń ṣe rally tẹ́ bá ń ṣe protest, àwọn ti sàlẹ̀ Ìgbò Yorùbá gbà lọ rẹpẹtẹ. Yorùbá wà ń bẹ̀ sí àwọn Hausa ló gbà. It show that there is nothing like a one nation. Ẹ jẹ́ kó ní kálukú kókó angẹ́rẹ́ kó padà sílé bàbá ẹ̀ ká lè rí ayé wa tò, ká lè rí ìgbé ayé wa tò, kí ayé wa lè settle. That is what I'm telling the prophet. Ẹ̀ka Bíbélì dáadáa, àwọn prophet máa ń dúró níbi tí àwọn ènìyàn tó bá wà nínú ìgbèkùn, orílẹ̀-èdè tó bá wà nínú ìgbèkùn, níbi tá ti máa mú wọn kúrò ni. For example, Jericho was a city. Kì í ṣe individual, wọ́n ṣe individual deliverance fún Jericho. Jericho is a city. Tọ́lọ́run sọ fún Joshua, ó yá kó àwọn ìránṣẹ́ Ọlọ́run bíi ti ẹjọ́, àwọn ọmọlẹ́yìn ẹ yí Jericho yẹ káàkiri torí pé mo ti fún ẹ nílẹ̀ náà. That is what I want our pastor. Nílé ìjọsìn yín, ẹ kóra yín jọ, ẹ gbàdúrà kí ìran Yorùbá ó bọ́ kúrò nínú ìgbèkùn. Mi ò bú ẹnikẹ́ni. Ẹ̀yin pastor, majority of the pastor, àsọ àwọn bàbá Adébóyè, Olúkọ̀yà, Oyèdépò, àwọn wo ló tún wà ńbẹ̀ tẹ́ ti fi ìjọ gbé ọmọ wọn sókè tọwọ́, ọmọ wọn náà ti control billions of naira. But the majority àwọn pastor kọ̀ọ̀kan ní CAC, ní Kérúbù and Séráfù, ní Sẹ̀lẹ̀, àwọn ọmọ ìjọ lẹ́sìn ń gbá lórí. Ṣùgbọ́n kí iṣẹ́ ìránṣẹ́ yín kó bá lè rọrùn, ẹ jẹ́ a jọ parapọ̀, ká jọ wá ojú Olúwa, kí gbígbé àwọn ọmọ Yorùbá náà kó déwájú Ọlọ́run pé God, we know you are not the originator of Nigeria. We want to go back to our origin. Olúwa dá wa padà síbi ẹ̀tọ́ wa. We are not a Nigeria. Ntí mo sọ nìyẹn, mi ò bú àwọn pastor. Àwọn pastor tó bá dẹ̀ ní mo bú wọn, a jẹ́ pé wọ́n yà. Wọ́n gbọ́ ìpè Ọlọ́run, wọ́n gbọ́ ohùn Ọlọ́run, wọn tẹ̀lé ohùn Ọlọ́run. Somebody like me, mi ò lè bú bàbá pastor Ṣẹ́gun Adébáyọ̀. Bí bàbá yẹn bá ṣe gbọ́, a sọ síta, a dẹ̀ organize àdúrà eléyìí tí ò bá tí ò ní so èso rere. Tó bá jẹ́ ìran tó burú ni, bàbá yẹn máa kó àwọn ènìyàn jọ pé nǹkan báyìí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá. Wọ́n á dẹ̀ gbàdúrà yẹn lé lórí, àtẹ́gùn ẹ̀ la máa rí, ṣùgbọ́n kò ní ṣẹlẹ̀.